ẹ kú lé báyìí là ń kí ara lé ẹ̀kọ́ àrè là ń kí rọ̀nà. Agogo kan ọ̀sán gẹ́rẹ́gẹ́ ni ó lù ní orílẹ̀-èdè Yorùbá tiwantiwa. Ní òní ọjọ́ Ajé ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún 2023. Nígbà tí a ó máa mú ìròyìn ní ṣókí wá sí etí ìgbọ́ gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi látinú agodo tiwa níbi òmìnira Yorùbá 2022. Zainab ni oníròyìn yìí. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Màmá wa Chief Mrs. Modupeola Onítìrí Ayabiola fi ẹ̀mí ìmoore hàn ránṣẹ́ sí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi nípa fífi àtẹ̀jíṣẹ́ ìdúpẹ́ ránṣẹ́ sí gbogbo ọmọ Yorùbá pátápátá ní gbogbo àgbáyé fún àtìlẹ́yìn wọn ní orí òmìnira Yorùbá 2022. Nínú àtẹ̀jíṣẹ́ yìí tí wọ́n kà síta nígbà tí wọ́n ń ṣe ètò ìkówójọ ti òpin ọ̀sẹ̀ tó kọjá ní àná ní orí ayélujára ti ìjìnlẹ̀. Màmá wa bẹ̀rẹ̀ nínú àtẹ̀jíṣẹ́ wọn wípé àwọn kọ́kọ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá pátá tí wọ́n wà ní orílẹ̀-èdè Australia lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń ṣe àjọ̀dún ọdún ilẹ̀ Yorùbá wípé ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ fún gbogbo wa o pé ẹ tún máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Màmá wa tẹ̀síwájú wípé àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn afàdúràjagun pátápátá fún ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá. Àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn agbóhùnsáfẹ́fẹ́ fún òmìnira orílẹ̀-èdè Yorùbá pátápátá. Bẹ́ẹ̀ náà ni àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀dọ́ tí wọ́n dúró lórí ẹsẹ̀ wọn wámúwámú fún iṣẹ́ ìrìn àjò yìí tí wọn kò ṣe iyèméjì nínú ọkàn wọn rárá. Màmá wa Chief Mrs. Modupeola Onítìrí Ayabiola tẹ̀síwájú wípé àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn akọni orílẹ̀-èdè Yorùbá. Bẹ́ẹ̀ náà ni àwọn tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fi owó sínú àpò òmìnira pátápátá tí wọn kò jẹ́ kó sú wọn tí wọn kò jẹ́ kó rẹ̀ wọ́n o yálà ní orílẹ̀-èdè Yorùbá ni àti ní gbogbo àgbáyé. Màmá wa Chief Mrs. Modupeola tẹ̀síwájú nípa dúdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jáde nígbà tí a pè fún gbígba ẹ̀tọ́ rẹ̀ ti orílẹ̀-èdè Yorùbá tí à ń pè ní reclaiming, occupying àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní gbogbo yín pátá ni àwọn dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín fún iṣẹ́ takuntakun tí ẹ ṣe síwájú àti eléyìí tí ẹ sì ń ṣe ní ọwọ́lọ́wọ́. Wọ́n ní ẹ ṣeun gan ni o pé lágbára Ọlọ́run ní dójú tì gbogbo wa. Màmá wa tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá tó nígbàgbọ́ nínú òmìnira Yorùbá 2022. Wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wà ní abẹ́ ayélujára ní ojoojúmọ́ tí ẹ̀ ń gbọ́ ètò tí ẹ̀ sì ń dá sí ètò. Wọ́n láwọn dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ yálà ní orí ẹ̀rọ ìgbóhùnsáfẹ́fẹ́ ni tàbí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Wọ́n ní gbogbo yín pátápátá ní àwọn dúpẹ́ lọ́wọ́ yín fún akitiyan yín. Màmá wa tí wọ́n á dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n wà ní ìdí ètò ìkówójọ fún òmìnira Yorùbá 2022 wípé ẹ ṣeun gan ni o ẹ kú iṣẹ́ ìlú ẹ̀dẹ̀kú ìfọkànsìn iṣẹ́ ilẹ̀ bàbá yín. Màmá wa Chief Mrs. Modupeola Onítìrí Ayabiola wá ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n fi gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi lọ́kànbalẹ̀ wípé orílẹ̀-èdè Yorùbá tó ti dúró wípé láìpẹ́ láì jìnnà ìjọba adelé orílẹ̀-èdè Yorùbá máa dé o wípé nítorí kọ́kọ́rọ́ àṣeyọrí orílẹ̀-èdè Yorùbá, kọ́kọ́rọ́ ìjáǹdè, kọ́kọ́rọ́ ìtúsílẹ̀ kúrò ní oko ẹrú wípé àwọn ni Ọlọ́run fi lé lọ́wọ́, àwọn sì ni Ọlọ́run fi rán. Yálà pé ẹnìkan nígbàgbọ́ nínú ẹ̀ ni tàbí wọn kò ní ìgbàgbọ́ nínú ẹ̀, wọn ni Ọlọ́run tó ń ṣiṣẹ́, ó ti parí iṣẹ́ o, àwọn ló sì fi kọ́kọ́rọ́ ayọ̀ náà lé lọ́wọ́. Màmá wa ń tẹ̀síwájú nígbà tí wọ́n ń sọ fún gbogbo ọmọ Yorùbá wípé fún ìdí eléyìí wípé kí a má ṣe jẹ́ kó sú wa o kí a má ṣe jẹ́ kó rẹ̀ wá kí a túbọ̀ múra sí láti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti fi ti ìrìn àjò yìí lẹ́yìn nítorí àti débi tí à ń lọ tán ìjọba adelé orílẹ̀-èdè Yorùbá wa ti dé tán o. Wọ́n ní kíǹkì ní báyìí lóko wọ́n wá ń rọ gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì wípé kí a má ṣe jẹ́ kó sú wa àwa tí à ń fi owó sínú àpò òmìnira kí a túbọ̀ máa ṣe ìgbìyànjú sí kí a bá lè tètè
yọ kúrò nínú gbogbo làálàá tí àwọn ọ̀tá orílẹ̀-èdè Yorùbá yìí kó wá sí. Màmá wa Chief Mrs. Modupeola Onítìrí Ayabiola tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé orílẹ̀-èdè Yorùbá ti jáde kúrò nínú orílẹ̀-èdè Nàìjíríà láti ọdún tó kọjá. Wọ́n ní nípa ètò ìbuwọ́lùwé tí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá ní àgbáyé ṣe, wọ́n ní orí rẹ̀ náà ní gbogbo àwọn iṣẹ́ tí à ń ṣe yìí la ṣe ń ṣe lé o. Wọ́n ní àwọn ìpele tó tẹ̀lé bí a ṣe ń gbé lọ́tùn tí à ń gbé lósì, wọ́n ní tí ó sì fi kan ìpele tó kẹ́yìn pátápátá tó jẹ́ ìpele adelé orílẹ̀-èdè Yorùbá. Wọ́n ní kí gbogbo wa pátá kí a múra sí iṣẹ́ tí à ń ṣe o, kí a má ṣe jẹ́ kó sú wa rárá títí tí a fi máa gba ẹ̀tọ́ wa pátápátá. Màmá wa wá ń fi àkókò yìí rọ gbogbo àwọn àfàdúrà jagun wa wípé kán túbọ̀ tẹpá mọ́ àdúrà sí o. Wọ́n ní nítorí ohun tó dá báyìí ń fẹ́ àdúrà, èyí tó tún kù kí àtó. Wọ́n ní àdúrà náà ló ń fẹ́ o, nítorí agbójúlọ́lọ́run wọ́n ní kò kì í jogún òfo. Wọ́n ní fún ìdí eléyìí, wọ́n ní kí a túbọ̀ tẹra mọ́ àdúrà, kí gbogbo wa náà dẹ̀ tẹra mọ́ iṣẹ́ takuntakun tí à ń ṣe pẹ̀lú ẹ̀mí ìṣọ̀kan, kí a sì nígbàgbọ́ wípé orílẹ̀-èdè bàbá wa là ń ṣiṣẹ́ sí o, kò kì í ṣe fún ẹnikẹ́ni. Màmá wa ní pé kí ẹ máa gbọ́ ìjìnlẹ̀ rédíò ní òrèkóòrè, kí ẹ sì máa wo ìjìnlẹ̀ YouTube ní gbogbo ìgbà. Wọ́n ní àwọn ibi tí ẹ ti máa gbọ́ ìkéde àdélé orílẹ̀-èdè Yorùbá ní eléyìí. Wọ́n ní àdélé orílẹ̀-èdè Yorùbá ti dé tán láìpẹ́. Níyìí ni a ó fi àdàgbà ìròyìn ti èní tì sí. Ó tún di ọjọ́ míì tá ó tún máa mú